Èkó ní last year sí Lagos State àwọn yẹn reject ẹ̀. Tẹ́ bá lọ research nígbà tí àwọn British tó ń wò pé human rights anybody can do anything tó bá fẹ́ tí wọ́n gba àwọn mùsùlùmí láàyè gbogbo time by ẹni stabbing pọ̀ killing lóríṣiríṣi time by ẹ náà ni wọ́n gé orí Middleton tí ó jẹ́ army wọ́n kàn máa ń stab kiri ni because tó bá ti rẹ́ni tó ṣírúnlẹ̀ tó bá ti róbìnrin tó wọ́n fẹ́ stab ni ó dẹ̀ ti wà nínú ìwé wọn wípé ẹni tí ò bá ti bá wọn ṣe ẹ̀sìn yìí ó wà nínú àlùkùránì ó wà nínú àdìsí Buhari sọ̀yífù ni kì í ṣe dọ̀yífù tí wọ́n gbà wọlé ó wà ń bẹ̀ pé ẹ bá wọn jà ẹ rún wọn ẹ lé wọn tẹ́ ẹ bá lè pa wọn ẹ pa wọn pé wọ́n ò fi gbọ́ ọlá lọ́dọ̀ àláàní tí kì í ṣọlọ́run tàwa Olódùmarè tàwa kò ní lábòsí títí kó wá máa dẹ wá síra wa láti máa para wa. láyé. Because ǹjẹ́ ta ló gbẹ̀rí ànábì gan jẹ́ gbogbo ọ̀rọ̀ tó panu ìwé tọkọ àti pé ta ló kọ̀wé gan ṣé ànábì kọ̀wé ni ṣé kíkọ àti kíkà ti wáyé nígbà tánábì bẹ ni. Wọ́n wá fi ìwé wọ́n kó gbogbo ọpọlọ àwa ènìyàn sínú ìwé wọ́n wá fi kó wa lẹ́rú nílẹ̀ wa láti wá fi gba ogún ìní ilẹ̀ ògo àti àlùmọ́nì wa lọ. Olódùmarè mà ní jẹ́ ó bọ́ sí. Àmín. Olódùmarè ò ní jẹ́ ó bọ́ sí o. Àmín. Èmi ò ní kẹ́lẹ́sìn má ṣẹ̀sìn ẹ̀ torí nínú ìran mùsùlùmí pọ̀ àwọn tó bí mi mùsùlùmí ni wọ́n tó ń kírun dáadáa. Ṣùgbọ́n tẹ́ ẹ bá ti lọ jẹ́ mùsùlùmí bíi ti àwọn tẹ̀bílíkì wàhábìsì nǹkankan bẹ́ẹ̀ yẹn tí wọ́n ní kẹ́ ẹ má kúnlẹ̀ ó dùn mí pé ǹbá ṣó fídíò yìí má sẹ̀ǹdẹ̀ sí bàbá àròlé tí n bá kó òun bíbá ẹ̀sìn kan play fídíò yẹn àwọn mùsùlùmí yìí wọ́n á dúró lórí ilẹ̀ Yorùbá wọ́n máa ní ẹ̀sìn àwọn ò fààyè gbà káwọn dọ̀bálẹ̀ fọba. Bẹ́ẹ̀ ni. Nígbà tán bá dé ọ̀dọ̀ ọba Sókótó tán bá dé ọ̀dọ̀ Sultan of Sókótó tàbí Sultan Emir of Ìlọrin ńṣe ló máa ń ṣe wọ́n bí kò wọnú ilẹ̀ wọ́n máa ra bó ṣe ń dìde lọ́wọ́ máa kúnlẹ̀ lọ́wọ́ máa dìde lọ́wọ́ máa kúnlẹ̀ kí ló dé tí wọ́n ṣe rò pé àwọn ń worship àwọn bá yẹn kí làwọn Sultan fi ṣorí mùsùlùmí kọ́ ló ń jẹ́ Sultan o ẹ má jẹ́ kán wá fi ẹ̀sìn mùsùlùmí gba ògo ìní ilẹ̀ wa lọ fún àwọn Fúlàní o mùsùlùmí ní Saudi bó tiẹ̀ jẹ́ pé àwọn náà ló ń fìnáàsì wọn ní Saudi wọn kì í jẹ Sultan wọn kì í wé láwàní ẹ̀rí ọba wọn kíngì ló ń jẹ́ ń bẹ̀ wọn ò dẹ̀ bí ìmọ̀ọ́mù kan re kó jókòó sórí múmbàrí kó wá máa ṣe wàásù tó máa against ọba Saudi orí múmbàrí yẹn ló ti máa arrest ẹ̀ láì kọ ohun tá àlá fẹ́ ṣe tí wọn ò ní wojú wúṣẹ́ àlá àbá wojú wúṣẹ́ ànábì àwọn àfáà yà wá dúró sí ilẹ̀ Yorùbá wọ́n á dúró lórí ilẹ̀ àwọn òrìṣà tiwa wọ́n wá máa sọ wípé kò sẹ́ni tó tú àwọn àáfàá kan ní bàbá ọba ṣé lórí pẹ́ lọ kọ́ Islamic language. Fídíò yẹn ń bọ̀ báyìí máa play ẹ̀ ń sìn mọ́mí ẹ̀ máa sọ̀rọ̀ yín lọ máa play fídíò yẹn. ṣé fídíò tí mo sọ yẹn wọ́n fẹ́ lè wọlẹ̀ ó dàbí mo sẹ́ndẹ̀ sí yín wọ́n fẹ́ lè wọlẹ̀ mo ti sẹ́ndẹ̀ sí group UK náà láàárọ̀ wọ́n fẹ́ lè wọlẹ̀ wẹ̀rẹ̀ ìjọba tuntun wá mo kí kábíyèsí owó ajé ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín bàbá àwọn ọmọ yín tí Elédùà sọ pé kẹ́ wá kí tẹ sojú wa máa gorí àpèrè tẹ́dẹ̀ máa pẹ́pẹ́pẹ́ tà níwá yín tì ẹ má jẹ́ kí àwọn olóyè kankan dúró lé yín lórí láti máa pariwo kábíyèsí mọ́ nítorí àwọn ọmọléèké wọn máa ń wà lórí ìkúnlẹ̀ fún wọn ni tí wọn ò bá ti lè dọ̀bálẹ̀ kó wà lórí ìkúnlẹ̀ kí wọ́n kúnlẹ̀ ọ̀wọ̀ la fi ń ṣe ọ̀wọ̀ ilẹ̀ tiwa ní pé ká máa kúnlẹ̀ ká máa dọ̀bálẹ̀ fún kíkí láti fi show superiority or seniority láti fi ṣèbà àgbà láti fi bẹ̀rù àgbà kábíyèsí bàbá wa owó adé ní ìgbà tí Ọlọ́run bá máa ṣe títí gbogbo àwọn èèyàn máa péjú pésẹ̀ ṣe ìwúyè yẹn ẹ má gba ẹnikẹ́ni láàyè láti wà lórí ìdúró kó máa pariwo kábíyèsí kó máa dúró lé yín lórí o
bí wọn bá tó bá dọ́dọ̀ ọba Ìlọrin orí ìrábàbà ló ń wà o wọ́n lọ máa kúnlẹ̀ bí ọmọ ilé kéwú ni o. ẹ jẹ́ ṣó ẹ̀ mọ́mì. ẹ dúró bá mi tó ẹ̀ kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Nísẹ̀yìn ìmáàmù ní bàbá ọba o. ẹ máa wò wọ́n ìsọ̀lú mi o. ẹ máa wò wọ́n kúnlẹ̀. ọba ní àdọ̀bálẹ̀ fóun. mo tiẹ̀ ní ìtí òdì kankan. àbọ̀síwájú àdọ̀bálẹ̀. àwọn akábíyèsí ẹ má bínú àsọ̀yájú sí yín. ẹ jẹ́ ń gbé kó tóbi mo máa ṣe àtóbi ń sìn láwọn tó níwọ̀n lè dọ̀bálẹ̀ mo máa ṣe àtóbi ń sìn mo ń bọ̀ o mo máa gbé àtóbi ń sìn o láwọn tó níwọ̀n lè dọ̀bálẹ̀ o láwọn tó níwọ̀n lè dọ̀bálẹ̀ o mo máa gbé àtóbi ń sìn ẹ rí mo ń bọ̀ o. Nísẹ̀yìn ìmáàmù ní bàbá ọba o. ìsọ̀lú mi o. ọba ní àdọ̀bálẹ̀ fóun. ẹ̀yin ènìyàn mi nílé àbọ̀síwájú àdọ̀bálẹ̀. àwọn akábíyèsí ẹ má bínú àsọ̀yájú sí yín. àfi ṣègbéraga. ẹwọ bá ṣe ń dọ̀bálẹ̀ àfi ṣàbùkún yín. àwọn tó ti lọ ṣáájú yín náà mú ọ̀pá òun dọ̀bálẹ̀. ọba Ìlọrin rèé o ẹni bá ṣe ń dọ̀bálẹ̀. ìfẹ́ Ọlọ́run ìfẹ́ ànábì sí sọ́dọ̀gbọ́ ọba Ìlọrin rèé o. Nísẹ̀yìn ìmáàmù ní bàbá ọba o. ẹ ti rí wọn ṣe tí a ti rí ìsọ̀lú wọn. mi o. ẹ ti rí wọn. Nísẹ̀yìn ìmáàmù ní bàbá ọba o. ẹ ti rí wọn. ìsọ̀lú mi o. láwọn tí wọn lè ọba ní dọ̀bálẹ̀ fún àdọ̀bálẹ̀ fóun. láwọn tí wọn lè àbọ̀síwájú àdọ̀bálẹ̀. ẹni bá ṣe ń dọ̀bálẹ̀ níwájú àwọn ọba akábíyèsí ẹ má bínú ẹni bá ṣe ń rábàbà àsọ̀yájú sí yín. ẹni bá ṣe ń rábàbà àfi ṣègbéraga. ẹni bá ṣe ń rábàbà àfi ṣàbùkún yín. ẹni bá ṣe ń rábàbà níwájú àwọn tó ọba ti lọ Ìlọrin ṣáájú yín náà mú ọ̀pá òun dọ̀bálẹ̀. ẹ ti bá ṣe ń rábàbà níwájú ọba Ìlọrin. ìfẹ́ Ọlọ́run ìfẹ́ ànábì sí ni àwọn tí sọ́dọ̀gbọ́ wọn lè dọ̀bálẹ̀ fún bá wá nílẹ̀ Yorùbá rèé o. Nísẹ̀yìn ìmáàmù ní bàbá ọba o. ẹ mọ Nísẹ̀yìn ìsọ̀lú mi o. Nísẹ̀yìn ìmáàmù ní bàbá ọba o. ìsọ̀lú mi o. ọba ní àdọ̀bálẹ̀ fóun. ẹ rí àbọ̀síwájú àdọ̀bálẹ̀. ẹ ti rí àwọn akábíyèsí ẹ má bínú àsọ̀yájú sí yín. ẹ sẹ́ǹdì ẹ̀ sí mi mọ́mì. àfi ṣègbéraga. àfi ṣàbùkún yín. àwọn tó ti lọ ṣáájú yín náà mú ọ̀pá òun dọ̀bálẹ̀. UK yẹn máa lọ wò lórí UK. ìfẹ́ Ọlọ́run ìfẹ́ ànábì sí ni sallallahu alaihi wasallam. Nísẹ̀yìn ìmáàmù ní bàbá ọba o. ìsọ̀lú mi o. Nísẹ̀yìn ìmáàmù ní bàbá ọba o. ẹ̀yin èèyàn mi ìsọ̀lú mi o. wọ́n dé ilẹ̀ Yorùbá ọba wọn ò ní nílẹ̀ àdọ̀bálẹ̀ fóun. ilẹ̀ Yorùbá. àbọ̀síwájú àdọ̀bálẹ̀. àwọn akábíyèsí ẹ má bínú àsọ̀yájú sí yín. ẹ ti rí àfi ṣègbéraga. ẹ ṣe mọ́mì wa ẹ gbóhùn sókè ẹ máa sọ̀rọ̀ yín lọ mo ti ṣó owó bẹ́ẹ̀ yẹn. ẹ tún lọ rí yẹn náà ìyẹn kódà wọ́n pọ̀ àwọn ìjọ àwọn àfáà yẹn pọ̀ wọ́n wọlé lọ bí ọmọ lè. orí ibo lẹsẹ ìdí ẹ sí kí ni Emir Ìlọrin fi sórí tí ọba wa àwọn ọba aládé ilẹ̀ tàwa ìran tó lódùmarè dá wa sí tí wọ́n fi sórí ipò ọ̀wọ̀ làwọn yẹn wà níbẹ̀ ipò ọ̀wọ̀ làwọn ọba tiwa náà wà. Ìmáàmù òde ń ṣe bàbá ọba nílẹ̀ tiwa nítorí pé èdè ní Árábíkì ìṣẹ̀ṣe ìran Lárúbáwá ni àwa ní ìṣẹ̀ṣe ìran tiwa a ní ìṣe àti bá a ṣe ń ṣe nǹkan ìdálù dẹ̀ níṣèlú ẹ lè torí pé ẹ kọ́ Árábíkì kẹ́ wá sọ pé ẹ di olórí àwọn olórí ohun gbogbo nílẹ̀ wa kò possible èdè lásán lẹ́kọ́ ṣé ọba tó dá àwa wáyé adániwáyé tiwa ṣé kò gbọ́ èdè tiwa ní kí ló dé tó fi wá sínú èdè táwa yìí ẹ̀bẹ̀ tèmi wá bẹ̀ èmi ọmọ yín tí mo wá bẹ̀ gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ jẹ́ Yorùbá tí ìjẹ́ Yorùbá yín so wá pọ̀ gẹ́gẹ́ bí ọmọ ìyá ọmọ bàbá lórí ilẹ̀ Kóòtù Òjìrè lórí ilẹ̀ tí gbogbo ìran wa tá à ń sọ èdè yìí tá a pawọ́pọ̀ tá a ní ká jẹ́ Yorùbá àwa bẹ̀ gbogbo ẹ̀yin àti àwa mùsùlùmí wípé ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká gba ṣàríà láàyè o wọ́n ti wà ní stage 3 lọ́wọ́lọ́wọ́ tàkíà ló ń ṣe lọ́wọ́
wọ́n máa ní ẹ jẹ́ ká fi a lè ṣe eléyìí nú ẹ̀ ẹni tó bá fẹ́ ṣẹ̀sìn ẹ̀ kó má ṣẹ̀sìn ẹ̀ àwa tá bá kọ̀ jẹ́ mùsùlùmí láwọn. nísẹ́yìn ìmáàmù ní bàbá. ìyá ẹ má sọ̀rọ̀ yín mọ́mì ẹ má sọ̀rọ̀ yín lọ. ok nípa àwa tá bá kọ̀ jẹ́ kínní àwa tá bá kọ̀ jẹ́ mùsùlùmí nìkan ló máa bá wí. nílẹ̀ Yorùbá 2 laws ló wà ní Nàìjíríà law méjì la ní ilẹ̀ Yorùbá customary law là ń lò ilẹ̀ Lárúbáwá ló ti ń lo ṣẹ̀ríà lọ ẹ wá wo bí àbírùn ṣe pọ̀ ń bẹ̀ tó wọ́n ti gé wọn ní báṣíbáṣí bọ́jalè gígọ́wọ́ ni bọ́ ṣe gbá gígẹ́sẹ̀ ni bọ́ ṣe gbá gígórí dànù ni. àwọn ìran tó dẹ̀ ní ẹ̀sìn yìí wọn ò fẹ́ rí ìran wa wọn ò fẹ́ rí mí ìran wa látàn wọn ò lè fún wa níwèé wọn ò lè gbà wá sílé wọn ò lè àfi ká mú owó ilẹ̀ tiwa ká kó lọ gbìṣì ká lọ dà síbẹ̀ káwa lọ máa fi yí àwọn òrìṣà tó ń bẹ nínú Kàábà ká ẹ máa ló ṣàlẹ̀ tiwa ò lẹ́nu tó kò lè sọ̀rọ̀ ṣé Àláwù ṣó lẹ́nu tó lè sọ̀rọ̀ ni gbogbo ohun tó ń yí ká níbẹ̀ yẹn lóòótọ́ spirituality is different from religion ṣùgbọ́n má fi religion ohun ìran wa abẹ̀yìn kóníkálukú ṣe ní ìwọ̀rọ̀wọ̀sẹ̀ ìtàn tá a gbọ́ ni pé kódà Ṣàngó Olúkòso Àráyá Iná òun ló gba ìsìlámù láàyè ẹ̀sìn àwọn àjèjì ni nítorí òwò ṣíṣe tó bá ti pọ̀ tó wá ṣòwò tó ń dúró fún bí oṣù kan oṣù mẹ́ta wọ́n wábì kan fún wọn pé ó yá ẹ ṣe iṣẹ́ ṣíṣe tiyín nítorí nínú dídá tiwa tá a dá nínú báwa ṣe jẹ́ ọmọlúàbí wọn ò sì gbọ́ èdè yẹn ìwé tó gbé wá wọn ò rí ṣùgbọ́n àwọn tó ti gbọ́ Yorùbá nu wọn tó sọ fún wọn kó jẹ́ ni wọ́n pè kó jẹ́ wọ́n wà bá wọn kí ọ̀run tán wọ́n á gbalé aláwo tí wọ́n lọ wọ́n á bọ nǹkan tó máa bọ wọ́n á bọ Ṣàngó wọ́n á bọ bẹ́ wọ́n á gbàgbọ̀n kò sí wàhálà bí oníkálukú ń ṣe tiẹ̀ òun la fi bẹ́sì yẹn lọ́tọ̀dọ̀ àwọn bàbá ńlá kù bàbá wa àwọn bàbá tiwa tó fáwa bàbá ńlá wa tó fún wa lẹ́sìn yẹn wà àwọn tó ń ṣọya àwọn tó ń sin Ṣàngó ń sin Ṣàngó àwọn wọ́n dẹ̀ ń kírun torí pé wọn ò nígbàgbọ́ pé ó takora wọn torí pé àwọn òrìṣà tiwa wọn ò sọ wípé Olódùmarè ni wọ́n dẹ̀ mọ̀ pé a lè sin Olódùmarè ìbà là ń dú fún Olódùmarè a máa ń júbà ọba tí ń sìn wá ni a máa ń júbà ọba tó dáni wáyé ni a máa jú ohun àmúsìn ohun alágbára lé lórí là ń mú sìn a lè sin ẹran ká sajá ká sì gbá ká sàgbò ohun tá a lágbára tá a lè sọ nǹkan fún pé báyìí ni ó ṣe òun là ń mú sìn Olódùmarè sì pọ̀ ó fẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀ ó wá tóbi ju kó ba sínú ẹ̀sìn kan lọ bó ṣe dá gbogbo ayé ní ẹ̀yàmẹ̀yà yìí ó dá oníkálukú ní ẹ̀yà tiẹ̀ èdè tiẹ̀ àṣà tiẹ̀ kó wá jẹ́ pé ó wá ní ẹ̀sìn kan ṣo èdè kan ṣo lòún gbọ́nú ayé ẹ̀sìn kan ṣo báyé ṣe tóbi tó tí ẹ̀yà oríṣiríṣi ń bẹnu ayé tí àwọn ẹlòmíì ẹ̀sìn tẹ́ wá fi ń dà wá láàmú yà àwọn ẹlòmíì ò tiẹ̀ gbọ́ rí nínú ayé tiwọn tó ń gbé tó dẹ̀ ń bẹ lórí ilẹ̀ alàyè yìí àwọn ẹlòmíì ò tiẹ̀ fẹ́ tó o bá sọ wọn gbé ẹjù sẹ́wọ̀n ni wọ́n dẹ̀ ń bẹ lórí ilẹ̀ alàyè wọ́n dẹ̀ ń ṣògónú ayé ara wọn ní China ara wọn ní Iraq ara wọn ní oríṣiríṣi ìlú ara wọn ní Japan India gan wọn ò gbà láàyè wọn ò dẹ̀ torí ẹ̀ parẹ́ ayé wọn ò torí ẹ̀ òun ni tẹ́ bá rí gbogbo àwùjọ àwọn àáfàá yẹn gbogbo àwọn bíbù yìí wọn náwọn ò lè dọ̀bálẹ̀ fọba wa ẹ wò wọ́n fẹ́ lè wọ inú ilẹ̀ fún ọba fún kínní ẹ̀yẹ bẹ́ẹ̀ ṣódà bẹ́ẹ̀ láti máa tẹ́jú àwọn ọba tiwa lójúmọ́lẹ̀ àwọn ẹni ọ̀wọ́ tiwa afásitì ní pé bàbá wa Ọọ̀ni ìrìṣà Ọ̀jájá tù mo kí yín bàbá. ẹni bọ́ ṣe dọ̀bálẹ̀ kí ọba wọn nílé kí ọba wa nílẹ̀ Yorùbá mọ́mì wọn ò lè kí ọba wa o wa nílẹ̀ Yorùbá wọ́n ní ní Ìṣẹ́yìn fúnra ìsìlámù ní bàbá ọba wọ́n ti dájú sọ àtẹ̀yìn ìlú Ìṣẹ́yìn tó ń wá bọ́ ṣe kódà wọ́n tún sọ lórí máńbàrí wọn pé ọba tó gbé tó lágídí pẹ̀lú àwọn lánàá àwọn ó kú ni ìgbà tí mo gbọ́ sí ni ẹ̀ mo ní wọ́n ló kú ni ó filẹ̀ sá tá ń pa wọ́n Olódùmarè tí wàá ti kò ní ṣàbòsí ẹ̀dá kankan wọ́n wá ń lo òfin Nàìjíríà
wọ́n ń lo agbára, wọ́n ń lo òfin, ẹ wá láláwù ní ṣáláwù ló wá ní ó di DSS tó lọ arrest èèyàn ni. Ṣèbọwọ́ agbára lẹ lò. Tó tí tí free thinker gan lè lò tó bá ní connection. Ẹ má jẹ́ kán fi ẹ̀yin ìran Yorùbá, àwa ìran Yorùbá wa rán kò tó jíire. Ẹ jẹ́ ká jíire gbogbo ìlú ohun tá a wà ní ayé. Regional lóníkálùkù ń play, oníkálùkù wọ́n máa ń practice ẹ̀yà tiwọn, wọ́n á dẹ̀ ṣe òfin tí àlejò máa fi bá wọn gbé pẹ̀lú àlàáfíà àti ìrọ̀rùn. Tó bá dẹ̀ ti rí pé òfin yẹn àlejò ti fẹ́ máa dojú ìjọba àwọn rú, wọ́n á ti gbé òfin míì dìde. Kí ló dé tí àwọn tá a pè wá jẹun tí wọ́n wá ń di àwa ìran Yorùbá lọ́wọ́ mú? Wọ́n ń gbalẹ̀, wọ́n ń gbalé, wọ́n ń gbọ̀nà, wọ́n ń pa àwọn ìyá wa sínú oko, wọ́n ń pa àwọn bàbá wa. Olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà pariwo títí wọ́n lé bàbá náà sẹ́yìn odi. Wọ́n gba gbogbo nǹkan ní ẹ̀ lọ́wọ́ ẹ̀. Wọ́n pa ẹ̀gbọ́n ẹ̀, wọ́n pa ọ̀rẹ́ ẹ̀, wọ́n sulé ẹ̀. Wọ́n lé gbogbo ẹbí ẹ̀ kúrò nílùú lórí pé ó ní ẹ má pa ìran mi mọ́. Nísìnyìí wọ́n wá ń gbé ṣẹ̀ríà lọ, ṣẹ́rí tó bá fi dé stage 4 wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa frustrate gbogbo àwọn justice system wa. Gbogbo àwọn adájọ́ wa wọ́n máa frustrate wọn pé tí ẹ bá ti wá ká máa practice judge yín lábẹ́ ṣàríà law. Kódà wọ́n á pa many people tó bá rí pé ó ń gbé mú sí àwọn. Ẹ má gba ṣẹ̀ríà law láàyè, kò sí ayé tí ṣẹ̀ríà law wà tó tòrò. Ẹ lọ research ẹ̀. Ṣẹ̀ríà law tó fẹ́ kí gbogbo wa máa dégún borí. Ará ọ̀run kìnkìn ló ń dégún borí. ẹ̀rí lady tó ṣí aṣọ lójú yìí ẹlẹ́yà ẹ̀rí lady tó ṣí bẹ́ẹ̀ ni ẹ̀rí bó ṣe fine, bó ṣe beautiful. Ta ni wọ́n ṣẹ̀? Ta ni obìnrin ṣẹ̀ nínú ìsìlámù gan tó fi jẹ́ pé àfi ká daṣọ borí? Àwọn ìyá wa, àwọn ìyá tiwa táwa gbójúmọ̀ tó bá wé gèlè tó wé gbogbo ẹ̀, wọ́n á fi ìborùn, wọ́n á fi wó wípé àwọn fẹ́ cover ara wọn, wọ́n á fi ìborùn wé, wọ́n á look beautiful. Èwo la bọ̀rọ̀ dá dúdú borí látòkè délẹ̀? Ṣé ọba tó dá ẹ wá sínú ayé pé kó o máa rí ọ̀run, ṣé kò mọ ohun tó ń ṣe ni? Mọ́mì, ó dà pé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ó ti mú àwọn èèyàn wa, bàbá wa kan fẹ́ pè wọlé o. Ṣé ká gba ìpè mọ́mì? Ṣé ká gba ìpè mà? Ẹ jẹ́ gba ìpè o, ká fọ̀rọ̀ jomi toro kán jọ o, kán má jẹ́ kí ṣẹ̀ríà law wá ba ìlú wa jẹ́ o. Wọ́n fẹ́ gba ìran Yorùbá ní o. Ó yá bàbá wa, ẹ gbóhùn sókè o, ẹ ti wà lórí ètò, ẹ gbóhùn sókè o, ẹ gbóhùn sókè sá o. Ó ń lọ lọ́wọ́ ni ṣe fẹ́ dá sétò ní ẹni bẹ́ẹ̀ ni mo ṣe pè yín. Ó dá dádì mi, ẹ gbóhùn sókè, gbogbo ọmọ Yorùbá ló ń gbọ́ ní dádì. Ṣé rí lọ́wọ́ tá a wà yìí sà, nǹkan tó kàn ń dùn mí ni pé Easter is about find out. Wọ́n ní iṣẹ́ ń lọ lọ́wọ́ lábẹ́, orí òun ṣiṣẹ́ abẹ́ mọ́ o, iṣẹ́ gbangba lélẹ́yìí o. Tí state tó bá jẹ́ 10-10 náà lè èèyàn mẹ́wàá náà lè provide kó máa dìde sí àwọn ọ̀rọ̀ tó ṣe é dá sí ní kíákíá. Èyí tó bá yẹ kó fà síta kó nà nípa àṣán kó nà, ìbàjẹ́ jòyè, ìbàjẹ́ anybody, àwọn akíkanjú tó jẹ́ pé ogun àgbáyé ni o. Saudi Arabia ló bu owó síta o. Gbogbo European countries ló ń bá wọn jà báyìí o. Germany, the biggest mosque wọn ní Germany, and Germany wo balẹ̀. Ó wo dànù, bẹ́ẹ̀ ni mo rí fídíò yẹn. Ó wo dànù. Poland láwọn ò tiẹ̀ fẹ́ gbọ́ ọ̀rọ̀ Islam mọ́. Ẹni tó bá gun fèsì wọn máa pa wọ́n ṣùpà kan ní last week. Eléyìí òun sọ̀rọ̀ kì í ṣe local matter o. Táwọn ọba wa bá pa ẹnu mọ́ tí wọ́n lè sọ̀rọ̀. At this point, ọba kan kó máa fi àbùkù lò wọ́n, kó máa yọ ọba kan tó lè dìde. Kó má sí dádì, kó má sí ẹni ọba tó lè sanction Olúwo. Ó burú dádì, ó burú gan. Ó bá ti rí avenue láti sọ̀rọ̀, this is the highest opportunity fún wọn láti sọ̀rọ̀. Ṣé wọn pé lẹ́tà yẹn wọ́n tún ti tẹ̀lé táwọn Ìgbò ní kán máa bọ̀? Bẹ́ẹ̀ ni wọ́n ti sẹ́ǹdì ẹ, mo gbọ́. Bẹ́ẹ̀ ni wọ́n ní kán máa bọ̀. Eléyìí ń sọ̀rọ̀ abẹ́lé mọ́ ọ̀rọ̀ gbangba lélẹ́yìí gbangba. Kì í ṣe pé iṣẹ́ kan ń lọ lábẹ́, kó iṣẹ́ tó ń lọ lábẹ́ kó jáde sí gbangba. Káwọn èèyàn wa tó dìde
wọ́n ti rán wọn níṣẹ́ ẹrú wọ́n dẹ̀ fi ń jẹ́ tẹrú àwọn ló kara wọn sẹ́rù ọmọ ọba làwa mo láìkí statement máa ń yẹn make ó ní ọba Saudi ṣé wọ́n lágbára láti lọ síwájú ọba Saudi kan ní ìmáàmù ló ń jọba lórí Saudi ọba àbí àfà. bẹ́ẹ̀ ni pé ìmáàmù ni bàbá ọba wọ́n ti rí wa mú gidi gan. Ọlọ́run ṣe pé wọn ò tí ì rí wa mú pátápátá. bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni bàbá mi. ó parí o. ó parí. àwọn ọmọ kéékèèké tó ń bọ̀ ṣáwọn ló fẹ́ mọ̀ nígbà tó láti mórí wọn sábẹ́ ṣáwọn ló fẹ́ sọ̀rọ̀. kò sí history mọ́ wọ́n ti pa history rẹ̀ ní school kò sí history mọ́. wọ́n ti gbé àdàmọ̀dì history jáde àdàmọ̀dì history Odùduwà lọ́wọ́ láti Mẹ́kà òun ló ń gbé jáde fún wa Odùduwà wá láti Mẹ́kà. wọ́n béèrè lọ́wọ́ àwọn aṣíwájú ẹ̀ fáwọn ló pa Awólọ́wọ̀ torí Awólọ́wọ̀ bọ̀wọ̀ fún Islam. bẹ́ẹ̀ ni. ó kẹ́rí pé wọ́n ti múra Saudi Arabia ti fún wọn ní owó tó owó kì í ṣe lásán. Can you imagine ní Australia ní Canada bá rí property tó ń bàjẹ́ ní Canada ní Montreal kò ṣe é rí. Belgium gan ti ní bóun rí wọn báyìí wọ́n máa gbé wọn ni. Sharia Spain láwọn ò tiẹ̀ fẹ́ rí wọn kó sọ pé àwọn ń gbàdúrà ní wípé anywhere àtúntà láwọn fẹ́ gbàdúrà táwọn ò bá fọwọ́ sí kán rẹ́ǹtì bí wọ́n ti fẹ́ gbàdúrà kókò sádùrà gbangba mọ́. ó lẹ́ ń gbọ́ yìí ọmọ Yorùbá ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ lẹ́nu dádì wa tó pè wọlé yìí o ó lẹ́ ń gbọ́ yìí o eléyìí ò ṣe ṣeré o ẹ̀yin ọmọ Yorùbá nínú ẹ̀sìn mùsùlùmí ó lẹ́ ń gbọ́ yìí o ó lẹ́ ń gbọ́ yìí o. fẹ́ǹsì wọn lórí ọ̀rọ̀ refugee àwọn máa pa wọ́n ni. wọ́n ṣe fún wọn ní last week tọ́ táwọn níbọn nígbà tó ń fẹ́ gun fẹ́ǹsì lórí ọ̀rọ̀ pé wọ́n láwọn ò fẹ́ wọn mọ́. So it's a global agenda. It's a global agenda ni o. Wọ́n fẹ́ fi gbalẹ̀ wa ni o. Àwọn tó wà ní àwọn tó ń gbówó fún láti Saudi Arabia ni o àwọn olórí sọ́mọ àlè la máa pè wọ́n ni àbí olórí in fact tí wọ́n tún jọ ọmọ àlè lọ. Àwọn family Bin Laden. Ẹ̀dẹ̀ fẹ́ kí wọn ni ó parẹ́. Ó dẹ̀ máa rún wọ́n dànù ni. Ẹ̀dẹ̀ ń fẹ́ pààrọ̀ Yorùbá rẹ̀ ẹ̀ ń fẹ́ gbé ṣẹ̀rí àwa ẹ fẹ́ sọ gbogbo wa sábẹ́ ẹ̀sìn tí ò tá a mọ̀. A ti rí díẹ̀ o. Àwọn èyí ẹ̀sán ti jìyà lábẹ́ wọn ó kẹ́ ẹjẹ́ adarapọ̀ irọ́ wọn láwọn ò ṣe àfàbùtàn fún àwọn àjọ olórí táwọn bá jẹ olórí àwọn ní kìíní sí Saudi àwọn láti tún ní headquarters sí Jerusalem àwọn lórí gbogbo àgbáyé wọn ò ní mission míì ju kó wọ́n kó àwọn èèyàn lẹ́rú. Wọ́n fi ajagunbalẹ̀ ní ajagunbalẹ̀ bí ajagunbalẹ̀ ní wọ́n kò sá sí abẹ́ẹ̀tì yẹn ni bí ajagunbalẹ̀ ní wọ́n. Wọ́n ìdìyàn mẹ́wàá ibikíbi tí wọ́n ti yẹ kó fà wọ́n síta kó ń nà wọ́n pàṣán. Kó ń ṣe bẹ́ẹ̀ báwo ni èèyàn kan ṣe máa dúró síwájú ọba kó ní kí ọba náà lọ bèrè lọ́wọ́ àwọn aṣíwájú ẹ̀ báwọn kì í dọ̀bálẹ̀ kí ọba. Wọ́n dẹ̀ àwọn ilé nínú fídíò tó ń rá bàbà níwájú Emir Ìlọrin. Ẹ play fídíò yẹn mo ń play ẹ̀ lọ́wọ́ mo ń play ẹ̀ lórí screen báyìí òun ni wọ́n rá bàbà níwájú ọba Ìlọrin. Àwọn ọmọ ẹrú àwa ò kì í ṣe ọmọ ẹrú. Wọ́n fẹ́ kọ́ Yorùbá sí Yorùbá ẹ̀sìn mùsùlùmí àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn mùsùlùmí wọ́n fẹ́ kọ́ wọn sí wa kọ́ wọn máa pa wá. Bẹ́ẹ̀ni sẹ́rí bàbá mi ohun tí Emir Sokoto ṣe yẹn bàbá tó ń sọ̀rọ̀ bàbá mi mo fọwọ́ àtọmọdín lẹ́nu ohun tí Emir Sokoto ṣe yẹn bàbá yẹn incite ogun ni o ó incite ogun sílẹ̀ Yorùbá ni o for him talking about Yorùbá land pé kí ló dé tó ń gba ṣẹ̀ríà láàyè ó fi incite ogun pé káwọn mùsùlùmí kọ́ wá máa para wọn ni kọ́ máa pa àwọn ẹlẹ́sìn mi àtàwọn kìrìsìtẹ́nì ni tí wọ́n dẹ̀ ti ń plan ẹ̀ ti pẹ́ ṣùgbọ́n táyé bá ń jáyé tílẹ̀ bá ń jẹ́lẹ̀ kò ní í ṣe. Àwọn ò fi yìí tí wọ́n síta pa àwọn lọ́lá láyé ara wọn. Ọba Ọọ̀ni of Ifẹ̀ ò máa dìde Àwùjalẹ̀ ò máa dìde ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀ máa dìde. Bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ bàbá wa Àwùjalẹ̀ ẹ dìde o bàbá wa Olúgbò ìlú Igbọ́n ẹ dìde o Òṣèmọ̀wé ẹ dìde o bàbá wa bá Ajẹ́wò ẹ dìde o ọ̀rọ̀ àgbáyé Aláké ẹ dìde o Ọ̀rọ̀gbọ́ ẹ dìde o. Ìlú Europe pátápátá ló dìde sí wọn. Ẹ gbọ́
ṣé ẹ̀ ń gbọ́ ẹ̀yin ọmọ Yorùbá lẹ́nu dádì wa yìí gbogbo ìlú ní Europe ló máa dìde. ṣé ẹ̀ ń gbọ́ ẹ gbọ́rọ̀ lẹ́nu bàbá wa yìí. over 6 months ni Germany ti rú wọn dànù tó ti kó wọn in masses. Olódùmarè. wọ́n tún ṣe ìṣòfin ní àwọn èèyàn ti wá dákẹ́ síbẹ̀. ìtorí tí wọ́n ṣe ìṣòfin kan níjẹta pé kò sọ̀rọ̀ rẹ̀ fún jímọ́ ní Germany. Olódùmarè wọn ò fẹ́ wọn. ìwọ tó jẹ́ mùsùlùmí tiẹ̀ jẹ́jẹ́ tó fa wàhálà ń sìn tó bá fẹ́ gba visa tó má refuse visa sí torí orúkọ mùsùlùmí. tó ó ní ìkan náà ṣẹlẹ̀ wọ́n pè mí náà níjẹta pé kí ẹnìyẹn tiẹ̀ dídì sọ fún mi ó ní kí n sọ fáwọn ọmọ Yorùbá wa kó lọ máa jẹ́ orúkọ bàbá wọn ó ní wọ́n ti refuse visa fún wọn ò nítorí orúkọ wọn Abdulrasheed Abdulrahman Abdulakini kan. bẹ́ẹ̀ni o wọ́n ti refuse o wọ́n lè gbórúkọ mùsùlùmí wọ Germany báyìí. wọ́n refuse àbúrò òun nítorí orúkọ yẹn. Rashid Rahman wọ́n refuse wọn o. ẹni yẹn tiẹ̀ pé mo láàbúrò ló ṣẹlẹ̀ sí ó ní wọ́n refuse yẹ ní visa torí orúkọ olówó abẹ́rẹ́ bá bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni. you're going to be bomb our country you're going to be doing something. ẹ jẹ́ kí ṣé mo lè sẹ́ndì kiri yẹn sí ìlú ìwọ̀n. ẹgbọ́n sókè dádì ẹgbọ́n sókè. ẹ jẹ́ kí àwọn ọba wa ẹjọ́ ta ẹ jẹ́ káwọn ọba wa kí wọ́n mọ̀ wípé níbi tọ́rọ̀ dé yìí èyí tó bá ti gbàgbọ́ lórí wọn ló ti máa bẹ̀rẹ̀ àfi Fúlàní síbẹ̀ àfi àwọn oníṣàrí àti orí wọn láti máa bẹ̀rẹ̀ orí àwọn ọba. ẹnu tó padì tó ń fẹ́ sọ̀rọ̀ yẹn má sọ ní gbangba. ó ga báyìí Ọlọ́run ilẹ̀ Yorùbá dẹ̀ ń lọ lójoojúmọ́ bí eléyìí. orí àwọn ọba yẹn láti máa bẹ̀rẹ̀ ilẹ̀ Yorùbá dẹ̀ ń lọ. wọ́n gbé ọba kan lọ́jọ́ níbi. Ọlọ́run tó gbẹ́rú ẹ̀yìn dìde àti gbogbo àwọn tó ń pariwo ó ti fọ̀nà àbáyọ sílẹ̀ ní generation yìí bá bá tì ó parí. wọ́n gbé ọba kan ní Ọ̀ṣun state wọ́n ní àwọn Fúlàní mùsùlùmí wọ́n ní wọ́n lù ú lálùbami wọ́n fẹnu ẹ̀ gbolẹ̀ wọ́n tú aṣọ ìyàwó ẹ̀ sí ìhòhò wọ́n lù hospital ló gbàdúró. Olódùmarè nílẹ̀ bàbá wa. àná each state provide bójú èèyàn mẹ́wàá irú bíi tí nǹkan bẹ́ẹ̀ yẹn ti ṣẹlẹ̀ wọ́n ya ọbẹ̀ wọ́n rún wọn dànù. then àwọn ọlọ́dẹ wa kó gbé wọn lárugẹ alájẹpa làwọn governors wa èlò náà fẹ́ fọ́ lọ́dẹ kò sọ́lọ́dẹ tó máa fún ní 100,000 tó nífẹ̀ẹ́ mi ẹ̀wéwu. nǹkan tí mo ti ẹ̀ sọ ni pé ẹ̀yin ọba wa bàbá mi mo fowó àtọmọdé yín lẹ́nu ẹ jọ̀ọ́ àwọn tó lè ṣe security ilé wa wà inú wọn ni Chief Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ó lè yàn lẹ́yìn ó nífọ̀n ó lè kanná ẹ jẹ́ ẹ̀yin ọba wa ẹ ṣètò security fún àwọn tó lè ṣe security nílẹ̀ Yorùbá kí wọ́n bẹ̀rẹ̀ sí ní secure ilẹ̀ Yorùbá ẹ pé Ìgbòho ṣá ẹ pé bàbá kílẹ̀ Kákàǹfò ẹ pé gbogbo àwọn tí wọ́n jólógun ológun tí wọ́n ti fẹ̀yìntì tán lè secure ilẹ̀ wa ẹ jẹ́ kó wá help wa láti secure ilẹ̀ Yorùbá ẹ má jẹ́ kó pa wá bí adìyẹ o. àwọn kan wọnú igbó lọ àwọn ló ní igbó àwọn ló mọ igbó àwọn lè sun igbó fọ́jọ́ 3 ọjọ́ 4. Àmọ̀tẹ́kùn tó ń kó pé igi lé lọ́wọ́ tí ò níbọn tí ò lọ́bẹ. àbí o Àmọ̀tẹ́kùn wà ń bẹ̀ olóyè Sunday Igboho pẹ̀lú gbogbo bí àwọn ọ̀dọ́ tó bá túfèé lè ní àwọn ọ̀dọ́ á dìde ẹ pé ẹ lo olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣàkó olóyè Sunday Igboho ṣe nǹkan aburú ó ní kó má pààrọ̀ òun náà lọ́dẹ̀ tún kẹ́rù lọ́dún fẹ́ wá pààrọ̀ wa rùn yìí. ò ní bàtà tó lè wọ̀ wọnú igbó. Ó ga o. ẹ fún wọn náà munition ẹ fún wọn ní gbogbo nǹkan tó nílò. Ó da dádì. Bàtà tó ṣe é wọ̀ wọnú igbó ká fún wọn ní àwọn background support yẹn. Kò sọ̀rọ̀ abẹ́lé mọ́ gbangba nísìnyí ẹni tí ò bá ti dìde. Ẹ jẹ́ bàbá òròlé mo fẹ́ play tẹ́ bá gbà mí láyè kátàrí play àwọn voice kan. Ọkọ̀ tó fẹ́ kó máa bọ̀ ibi tó fẹ́ kọ́ lé wọn sí kó wá kọ. Ó ga o àwọn Ìgbò dẹ̀ wọ́n gbàgbàkúgbà wọ́n máa fìbọn já orí everybody wọn dànù ni Ìgbò gbàgbàkúgbà wọ́n á fi ìbọn já orí everybody wọn dànù àwọn Ìgbò tó yẹ pa ara ti ń kan wọ́n tó ti ń pa wọ́n láti oyè ọdún tó tún ṣe continue tí wọ́n jáwọ́ làwọn kan á sọ pé wọ́n fẹ́ ṣe ládàáda sí wọ́n á fi ìbọn já orí wọn wọ́n á fi jù fún wọn jáde. eléyìí kọjá ọ̀rọ̀ abẹ́ ilé ó ti dọ̀rọ̀ gbangba gbogbo àwọn tó jẹ́ èèyàn 50 péré la lè gbé dìde. ẹ ṣeun dájú mi. tó bá wọ stéètì kankan mọ̀ pé èèyàn dé.
ó ga ilẹ̀ Yorùbá ó dẹ̀ ti ń tó lọ ó kò dẹ̀ ń lọ sọ̀rọ̀ bí ọ̀rọ̀ eléyìí àgbáyé ni lójoojúmọ́. kì í sọ̀rọ̀ abẹ́lé kì í sọ̀rọ̀ local government kì í sọ̀rọ̀ Yorùbá kì í sọ̀rọ̀ kinní kan. ilẹ̀ Yorùbá dẹ̀ ń lọ bí eléyìí agenda lójoojúmọ́. global agenda ni ó mà ṣe ni wọ́n ọmọ àlè ni wọ́n. ọmọ àlè ni wọ́n o in fact ó dùn mí jọjọ ẹ ṣeun God dádì mi bless you sir. ẹ ṣeun dádì mi fún yín lágbára. àmì o ẹ ṣeun o. Bàbá mi Ọlásẹ̀yìn mọ́mì ẹ wo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ lẹ́ni ó jíjà àwọn èèyàn gan o ó láyé ètò tèmi bẹ́ẹ̀ ni ó tiẹ̀ ní mo fẹ́ sáré play voice kan kí ẹlòmíì tó wọlé. ok bàbá wa Ọlásẹ̀yìn ẹ kọ̀ ó dọ̀ ní ìṣẹ́jú kan mọ́mì ló yẹ ẹ play voice note yẹn. ó dà pé yín mo lè send ẹ̀ sí o. ó yẹ ẹ send ẹ̀ sí mi mọ́mì. ẹ send ẹ̀ sí mi mọ́mì ẹ send ẹ̀ sí mi. orí fóònù yìí náà wà ní ṣé ti bá ẹ jẹ́ kí n lọ try ẹ̀ mo máa kó bí mo máa sáré send ẹ̀. ok ẹ jáde kẹ ẹ send ẹ̀ so that kọ́là lè máa sọ̀rọ̀ ẹ wọn lọ. ó yá kọ́là ẹ gbóhùn sókè o bàbá wa Ọlásẹ̀yìn ẹ gbóhùn sókè sà ẹ ti mú tìsà ó yá ẹ gbóhùn sókè. bàbá ẹ rí ilẹ̀ Yorùbá bó ṣe dà ẹ rí nǹkan tí ilẹ̀ Yorùbá dà Olódùmarè ẹ gbóhùn sókè o. nẹ́tíwọ̀kì yẹn ò dá o nẹ́tíwọ̀kì yẹn ò clear nẹ́tíwọ̀kì yẹn ò clear dáadáa kò clear dáadáa. ẹ̀yin èèyàn mi àwọn aráabí jẹ́ kó yé wa pé wọn ò lè dọ̀bálẹ̀ fún ọba tiwa nílẹ̀ òkè. ìyá bàbá ẹ gbóhùn sókè sà ẹ gbóhùn sókè sà. ìyá ó ti clear bẹ́ẹ̀ yẹn. tí ẹ̀rí nǹkan tó wà bẹ́ẹ̀ ni wípé ìgbà poli ni wọ́n tẹnu mọ́ wípé àti rẹ̀ jì. èmi máa ń sọ wípé tá a bá ní pé ta ló gbọ̀ jù ní gbogbo táyé gbòde àgbáyé pé tá a bá wọ ẹni tíráàbù tó gbọ̀ jù èyí máa sọ pé Yorùbá ló gbọ̀ jù. in the sense that tó ẹ pé tá a sì ń dúró de àwọn àgbààgbà pé kí wọ́n jà fún wa. kò sí ọmọ Yorùbá kan lé ní tẹ bá béèrè nípa ẹ pé kí ló fẹ́ ṣe ọba ló kọ́kọ́ tọ́ka sí pé káwọn ọba wa kán dìde sáwọn ọba ló máa jà fún wa ní. ó ga o. ọ̀dà bá ti dìpẹ́ǹdì ọ̀rọ̀ tí a bá dìpẹ́ǹdì lórí àwọn. nísẹ́yìn ìmọ̀ọ́mù ní bàbá ọba o ìsọ̀lú mi o ọba ní àdọ̀bálẹ̀ fóun abọ́ síwájú àdọ̀bálẹ̀. ìgbà pẹ̀lú tọ́mọ̀ àrùn tí kò dà ìgbà kó. bá a bá ti kà á sọ yìí ẹgbẹ́ Fúlàní máa ṣe kí wọ́n máa jápa. wọ́n máa jápa bẹ́ẹ̀ náà Fúlàní ti rí pé àwọn bàbá la àwọn àti ìdílé lórí àwọn bàbá tí wọ́n lè pa lọ́dà. bàbá mi láti ní ẹ̀rọ bá sí ẹ̀jẹ̀ kó láti bàbá tó lè gbà tá a tó fẹ́ pè é pa lọ́dà. ẹ wá ní sípẹ̀ Fúlàní yìí Tanzania okay Shetani of Sokoto. They all of them before that they are pretenders. They are pretenders because in the underground are many things. Now, when you come and say, at capital technology, one man takes planning. Takes no man for all the time. The same guy, okay, kept Fulani, or I'm to check for Fulani. No, okay, she be sure put the case on for another. Ó ga o. No, but I see talking about you. No, okay, but I see talking about you. Sunday. If you wish to Sunday, you come back to your money. Wọ́n pọ̀ àwọn alágbára pọ̀ a rí wọn ni. Now we are talking about àwọn ọ̀dọ́ dẹ̀ ní ààrẹ àti kásán lórí àwọn ọba ìgbà àwọn gan ni àwọn Fúlàní máa bẹ̀rù. Táàbà lè kojú àwọn Fúlàní ká kojú àwọn ọba yẹn. Ó ga o. Ilẹ̀ Yorùbá láti rí pé sí pé
out of 60 million of Yorùbá ẹni méjì ní ẹ̀ka ní Yorùbá and expanded push Olúwa. Olúwa àti Mufti ni àwọn méjì ni wọ́n wà ń bẹ kò sí nǹkan kan tó fi wọ́n ṣe. And the backbook of Olúwo which is Arẹ́gbẹ́ṣọlá. Now àwọn Yorùbá tún sọ sí. Okay. Jọ̀mú bọ̀. Because of power and the ability to get Tinubu. So when ready. The only thing that we got is pay. I'll go to fly back to the side to the back to the million, 3 million, not 12. Here, hey, if I knew about the charge, that's the only thing. Ọjọ́ tó bá ti lè jẹ́ kí á ṣe ọmọ yẹn o, tá bá ti lè pa bí mílíọ̀nù jáde lẹ́ẹ̀kan náà, ẹni bá àwọn tó wá kù ní Yorùbá yẹn o, àwọn yẹn máa ṣe kí ni, òkè wá jáde sí láti dìbẹ́ dára o. Ẹ ṣeun dádì mi, ẹ ṣé mo dúpẹ́ o, ẹ ṣeun o.